Èmi nìkan ni. Ìwọ nìkan. Bẹ́ẹ̀ni. Àwọn tó kù ńkọ́? Àwọn tó kù sá lọ. Wọ́n sá lọ Eh, báyìí. Na only one. Na only one. How much did you bought? How many kilo? Oh, morning time, something around 5 o'clock. 5 o'clock in the morning. Yes, sir. They're going to give it to you. They call you, Abi? Of course. No, they came to my shop. Then we come. To your shop. Of course. Are you in the shop with that time? No, I'm not in the shop. My boys is around. It's my boys. Nọ́kù Aliu Nọ́kù yìí Aliu àti Yusuf Owóyà àti Frank pẹ̀lú Ṣẹ́gun náà wá ní wọ́n pè mí pé kí n jọ nítorí Ọlọ́run pé kí n jẹ́ ká mọ bí a ṣe fẹ́ bẹ́ẹ̀lì Isa Ọ̀dẹ́lẹ̀yẹ Mùdẹ̀níúdà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti tẹ àwọn afurasí ọ̀daràn eléyìí tó jẹ́ wípé wáyà iná làwọn ń gbìyànjú láti jí ká ní gbogbogbò, pàápàá jùlọ ní ti agbègbè iléeṣẹ́ ilé àṣẹ sìmẹ́ǹtì tá a mọ̀ sí Lafarge. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe fi ọ̀rọ̀ náà léde, ojú àwọn mẹ́rin náà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yín yẹn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ó ti pẹ́ tí ìfisùn ti máa ń wá láti agbègbè náà wípé àwọn wáyà lówó iyebíye òun ni ó kàn ṣàdédé máa ń di wípé wọ́n ń jí gé láwọn agbègbè náà. Ṣùgbọ́n àwọn àgbà bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tolè, ọjọ́ kan ní tẹni tó ní. Ní báyìí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tú àwọn wọ̀nyí, àtẹni tó ń gé, àtẹni tó ń tẹ̀, àtẹni tó ń rà á. Pátápátá ni ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti tó. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ìfiléde yìí, wọ́n ní ẹni tí ẹ̀rí tó kówó dání yìí ló jẹ́ wípé ó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n máa ń ra àwọn irinṣẹ́ eléyìí tí irin tó ń bá ti gé yìí. Owó eléyìí tí ẹ̀ ń wò lọ́wọ́ rẹ̀ yìí ni wọ́n ní ó kó wá láti fi pa iléeṣẹ́ ọlọ́pàá lẹ́nu mọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn náà ṣe sọ, ó ní àwọn tí wọ́n jẹ́ èèyàn òun ni wọ́n sọ fóun wípé iléeṣẹ́ ọlọ́pàá ń béèrè owó lọ́wọ́ òun. Ẹnu ọlọ́fà àtẹ̀rí yẹn ni mo ta ti ń dùn. Ẹ jókòó, ẹ jẹ́ ká jọ gbọ́. Ọlọ́run bá kó jọ kó má ṣe ru tèmi tí lẹ́rù olè. Isa Kini? Isa Ọ̀dẹ́lẹ̀yẹ. Ọmọ bo ni ẹ? Ọmọ Abẹ́òkúta. Ọmọ ọdún mélòó ni ẹ? 41 years. Ibo l'Abẹ́òkúta? Ṣàjẹ́. Lówó sókè. Ṣàjẹ́. Ṣàjẹ́. Bẹ́ẹ̀. Okay, iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ mẹkáníìkì ni mo ń ṣe. Mẹkáníìkì kìíní. Mẹkáníìkì mọ́tò. Mọ́tò, oníbo ló ti ṣiṣẹ́ mẹkáníìkì mọ́tò? Wá sinmi. Wá sinmi. Bẹ́ẹ̀. Ṣé wá sinmi lọ gbé mi? Bẹ́ẹ̀ni, ibẹ̀ ni dáàdi wa kọ́lé sí. Ìgbẹ́dálẹ̀ ìkọ́lé sí. Bẹ́ẹ̀. Màmá àti bàbá ẹ̀ kọ́? Bàbá mi ti kú. Ṣé ó lọ sí skul? Primary 6 mo ti jáde. Ó ti jáde? Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Àwọn mélòó ti bí? Ọmọ mẹ́fà. Mẹ́fà, ìyàwó èlò ni? Ìyàwó ẹyọ kan. Ìyàwó ẹyọ kan. Iṣẹ́ mẹkáníìkì ló ti ṣe sí náà? Iṣẹ́ mẹkáníìkì yẹn kọ́ mi ò ṣe mọ́. Ó ṣe mọ́? Ìgbà wo ti ṣe mẹkáníìkì sílẹ̀? Ó ti pẹ́ díẹ̀. Ó ti pẹ́. Kí ló wá ń ṣe báyìí? Mo ṣiṣẹ́ ní Lafarge ni. Lafarge. Ṣé o lè ṣe Lafarge? Lódà ni mo ṣe tẹ́lẹ̀ kó Lódà? tó dé. Ní Lafarge. Bẹ́ẹ̀ni sà. Kí ló wá gbé dé station? A lọ jí kébù ni. Business ẹni díẹ̀. A lọ jí kébù ni. Ẹ lọ jí kébù. Bẹ́ẹ̀ni sà. Kébù kíni? Kébù náà. Iná. Bẹ́ẹ̀ni. Ọdún fa tó fi pàwà. Bẹ́ẹ̀ni tó fi ń fa. Tó fi ṣiṣẹ́ ní Lafarge. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀yin mélòó lè ṣe? Ètí mo ṣe èmi nìkan mo lọ ṣe. Sọ̀rọ̀ sókè. Ètí mo ṣe èmi nìkan mo lọ ṣe. Ìwọ nìkan lọ ṣe. Bẹ́ẹ̀ni. Ìgbà wo ló ṣe? Lágo mélòó? Táìmù wo? Wọ́n á lóru. Wọ́n á lò ó. Mọ́ wọn ta. Ṣé wà níbi iṣẹ́ táìmù yẹn? Mi ò sí ibi iṣẹ́ táìmù yẹn. À táìmù ló máa ń ṣe? Ó ní táìmù tá a máa ń ṣiṣẹ́ 3 days work 3 days off ni. 3 days work? 3 days. Off. Ṣé táìmù tó wà níbi iṣẹ́ ni 3 days tó wà níbi iṣẹ́ yẹn ló fi ṣiṣẹ́ yìí? Táìmù tí mi ò lọ ibi iṣẹ́ ni mo lọ ṣiṣẹ́ yìí. Bóyá wá ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀, bẹ́ ṣe máa ń ṣe, ẹ̀yin mélòó lè máa ń ṣe, ìgbà wo lẹ ti ń ṣe? Gbọ́. Ó ti pẹ́ tí a ti máa ń ṣe. Láti ọdún kèlò? Ó ti tó bí 2002. 2002. Ó ti dá 2002 àbí? Bẹ́ẹ̀ni. Ok, ẹ ti ṣe. Ẹ̀yin mélòó lè máa ṣe? Àwa mẹ́fà. Ẹ̀yin mẹ́fà, ẹ dárúkọ wọn lẹ́yìn kọ̀ọ̀kan. Isa kíni? Isa Ọ̀dẹ́lẹ̀yẹ. Haruna. Bẹ́ẹ̀ni. Isla. Nọ́kù. Tàbí jẹ́ Nọ́kù? Lára wa náà ni.
owó yà owó ìyá àti tàtúnì àti Frank. níbo làwọn yẹn wà. Sáàdì wéko náà wà bọ̀ sí àmọ́ wẹ́rẹ́. ẹjọ́ ṣiṣẹ́ ní Lafarge náà ni. Àwọn èèyàn ṣiṣẹ́ Lafarge. ẹ̀mí ilẹ̀ iṣẹ́ Lafarge. Èmi nìkan ni. wọ́n lè kọ́ lọ iṣẹ́ Lafarge. Bẹ́ẹ̀ni. ok wọ́n lè wọ́n kọ́ àkókò yẹn wá. báwo lè ṣe máa ń ṣe. A máa ń lọ gé ni. ẹ máa lọ gbé Bẹ́ẹ̀ni. lóru. Bẹ́ẹ̀ni sà. báwo lè ṣe máa gbé tí náà ò ní ṣọ́ọ̀kì tí náà ò ní gbé. Àwọn kan wà tó yẹ pé kò sí náà bẹ́ẹ̀ a máa ń wúri ẹnu ẹbí tán yọ ẹnu ẹ lẹ́sìn pé kò sí náà bẹ́ẹ̀ àwọn yẹn la máa ń gé. àwọn ilẹ̀ máa ń gbé. Bẹ́ẹ̀ni sà. tẹ bá gbé ilẹ̀ máa ń ta kébù yìí By kilo ni. by kilo. Bẹ́ẹ̀ni. ilẹ̀ máa ń ta 6.5 ni a máa ń ta kilo. 6,500. Bẹ́ẹ̀ni sà. kílè mélòó wá ló wà nígbà. Àti mọ̀ sínú èyí tẹ́ ti ta sófà bí èlò lẹ ti ta bí èlò lẹ ti ta wọ́n. bí a bá ṣe ríṣẹ́ ṣe tó náà ni. àwọn pété tó wà lẹ́yìn owó ni. Bẹ́ẹ̀ni. báwo lẹ ṣe máa ń tà wọ́n bí èlò lẹ ti tà lára wọn bí èlò ọ̀rọ̀ lè sọ pé kì í ẹni kan tá lọ gé o níjọ́gan owó ọ̀tí yẹ báyìí o. Àti ta ní 200 àti tó ní 150. Bẹ́ẹ̀ni. báwo lẹ ṣe máa ń pín àwọn owó yẹn. A máa ń pín náà ni. máa ń pín náà ni. Bẹ́ẹ̀ni sà. ọ̀gbẹ́ni tó lẹ́gbẹ̀ẹ́ báwo lẹ ti dẹ́sẹ̀. Ẹjọ́ ń ṣiṣẹ́ ni. ẹjọ́ ṣiṣẹ́ ni. Bẹ́ẹ̀ni. ok àwọn owó tó ń gbà yìí lẹ́yìn ló Lafarge sọ fún ẹ lóṣù. Owó tí Lafarge ń sọ fún mi àti 36,000. 36,000 lóṣù. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni sà. ó lè ṣiṣẹ́ 3 days work 3 days off. Bẹ́ẹ̀ni. wọ́n sọ 6,000. 36,000 naira fún ẹ. àwọn owó kò tó ń gé yìí tí wọ́n fún àwọn tí wọ́n fún àwọn owó yẹn tó bá gbà èlò ni wọ́n máa ń gbà nínú ìbọn. Ó dìpẹ́ndì bàbá ṣe bàbá yẹ ṣiṣẹ́ ni sà. ó ní pẹ́ẹ́lí ọba ṣe Ṣiṣẹ́. báyìí ṣiṣẹ́. Iṣẹ́ yẹn èlò bá. ni wọ́n máa ń gbà. Pín owó yẹn síra wọn náà ni. èlò ni wọ́n máa ń gbà ní tiẹ̀. Ìgbà míì mo lè gba 40, ìgbà míì mo lè gba 45, ìgbà míì mo lè gba 35 bí iṣẹ́ yẹn bá ṣe pọ̀. bí ṣe bá ṣe pọ̀ sí i Bẹ́ẹ̀ni sà. bó ṣe máa ń gbà. Bẹ́ẹ̀ni sà. kí lórúkọ ẹlẹ́kọ̀ọ́ sí. Isa Ọdẹlẹyẹ. ó ti kọ́lé. Mi ò tí kọ́lé. níbo ló ń gbé. Pápá. pápá ló ń gbé. Bẹ́ẹ̀ni. kí lórúkọ ẹlẹ́kọ̀ọ́ sí. Isa Ọdẹlẹyẹ. Ìsàlẹ̀lẹ̀ kí lórúkọ ẹ̀. Haruna Ṣọlẹyẹ. Haruna Ṣọlẹyẹ. ọlọ́run ṣọlẹ́yẹ ọmọdé mélòó ni ẹ. 42 years. 42 years. níbo ló ń gbé. Ewékòró ni mò ń gbé. níbo ló wé koro. Ewékòró ọgbọ́n Lafarge. bàbá àti màmá ẹ̀ kọ́. Wọ́n ti ṣaláìsí. kí lórúkọ bàbá àti màmá ẹ̀. Orúkọ bàbá mi ni Jimoh. Orúkọ ìyá mi ni Taiba. láyé bá kéde. Taiba Jimoh Ṣọlẹyẹ. Taiba Ṣọlẹyẹ. skul ló lọ. Josman. Josman. Josman Nursery and Primary School tó wà ní inú okun Lafarge. tó wà ní Lafarge. kí Lafarge lọ BSc. àbí No. lọ BSc. Ewékòró lọ BSc. iṣẹ́ wo ló ń ṣe. trailer driver ni. trailer driver Lafarge àbí trailer ẹ̀wọ̀. Transport commercial ni. Commercial kan. commercial. àwọn mélòó ti bí. Mo ti bímọ 5. Ìyàwó kan ló bímọ 5 fún. wọ́n ṣe wà pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ ni. bàbá àti màmá ẹ̀ kọ́ ló ṣe wà. Wọ́n ti ṣaláìsí. wọ́n ṣe aláìsí. kí ló ṣẹlẹ̀ kí ló gbé ẹjọ́ pé ọlọ́pàá àwọn ṣàlàyé fún un. Ẹ ṣé. Ìgbà tí wọ́n mú ìgbà tó ń mú Isa Ọdẹlẹyẹ tí ó jẹ́ bí ọ̀rẹ́ sí mi, lóòótọ́ mi lè sọ pé mi ò mọ̀ rí ni àwọn tó kù mi nọ́kù Aliu àti Yusuf Owóyà àti Frank pẹ̀lú Ṣẹ́gun náà wá ní wọ́n pè mí pé kí n jọ torí Ọlọ́run pé kí n jẹ́ ká mọ bí a ṣe fẹ́ bẹ́ẹ̀lì Isa Ọdẹlẹyẹ múdẹ̀núdà ní Ewékòró. Wọ́n wá bá mi léwékòró, wọ́n pè mí pé kí n jọ torí Ọlọ́run pé kí n jẹ́ ká mọ bí a ṣe fẹ́ bẹ́ẹ̀lì Isa Ọdẹlẹyẹ
mo ní kò sí mo fẹ́ ṣe pé mi ìnagbára tí mo lè fi mi kò sówó lọ́wọ́ mi wọ́n wá ní àpé kí n má wọ̀rí nígbà tí ó lọ gé kébù eléyìí pé òun nìkan ló dá lọ síbẹ̀ kò sẹ́ni tí ó tẹ̀lé lọ wọ́n fi pè mí pé òkè pé kí n jẹ́ ká mọ bí a ṣe fẹ́ bèèlì ẹ̀ mú dẹ̀ ní mi ìnáwó lọ́wọ́ pé kò sí mi ìnáwó lọ́wọ́ kò sí báyìí mo fẹ́ ṣe wọ́n wá ní àwọn pé òkè kí n má wọ̀rí pé which means tí àwọn wà pẹ̀lú mi pé àwọn iye ìnákù yẹn là ń pè ní Aliu àti Yusuf Owóyà wọ́n wá ní àwọn pé kí n má wọ̀rí pé 60 àwọn wà pẹ̀lú mi nínú ọgbà pé àwọn máa mọ bí a ṣe máa rí kébù tí a fi máa tá máa fi bèèlì Isa Ọdẹ́lẹ̀yẹ mú dẹ̀ ni mo ti gbọ́ láfijọ́ ni mo fi lọ síbẹ̀ láfijọ́ lọ kó kébù yẹn àwọn náà lọ́dẹ̀ tó padà lọ mú ọlọ́pàá wá tán fi wá gbé mi mo fi dé bíbá yìí Aliu Nọ́kù àti Yusuf Owóyà pẹ̀lú Frank bẹ́ẹ̀ ni sà. ọ̀gbẹ́ni yìí nǹkan nítorí ti rí ṣó ọ ní ọgbà tí mo bèrè lọ́wọ́ ẹ̀ ó ní àwọn ọjọ́ máa ń ṣiṣẹ́ yẹn pẹ̀lú ìwọ náà ní bá lọ ṣiṣẹ́ wọn náà ti ṣiṣẹ́ láti 2002. mi bá wọn sí pẹ̀lú láti 2002 ìgbà tí mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ni tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú wọn tí ju bóyá bíi 4 years lọ bẹ́ẹ̀ ni. tẹ bá ṣiṣẹ́ amẹ́ni kìlò ẹ máa ń gé tons amẹ́ni tons. gbogbo ìgbà yẹn mi máa ń tẹ̀lé wọn lọ di kílò mi máa ń tẹ̀lé wọn lọ sí di kílò. àwọn olùmọ̀ràn lọ́wọ́ ẹ. àwọn haúsá ló máa ń rà àwọn bólà ló máa ń rà mí mọ àwọn tó máa ń rà lọ́wọ́ wọn mi dá wọn mọ̀. tó bá wá dé lòdì máa fún àwọn ta. iye tán bá fún mi nítorí mi kì í tẹ̀lé wọn wọlé lọ tán bá gbà mí wọ́n máa ń fún mi ní 50,000 ìgbà mi 65 ìgbà mi wọ́n máa ń fún mi ní 50 ìgbà mi 60 bọ́yìí máa ń fún mi nìyẹn tó pọ̀ jù tí mo gbà bẹ́ẹ̀ pátákó tó pọ̀ jù òun mo gba 75 láti gbà yẹn bẹ́ẹ̀ ni. èyí tó ń tà láti báwo ló ṣe mọ bí wọ́n gbé lọ. no ìtí wọ́n tà last no mi tẹ̀lé wọn lọ mi mọ bí tán tà yẹn sí ìtàn tà last yìí mi mọ iye tán tà ní téèyàn fún mi ní tán fún mi ní wọ́n fún mi ní 67 mo gba 67,000 bẹ́ẹ̀ ni ìtàn tà last bẹ́ẹ̀ ni Yusuf Owóyà bẹ́ẹ̀ ni àti Aliu Nọ́kù àwọn méjèèjì ló máa fún mi lówó bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. yàtọ̀ sí làfáàjì tó ti ṣiṣẹ́ yẹn àwọn owó rẹ̀ tuntun máa lọ ṣiṣẹ́. mi tẹ̀lé wọn lọ bí kankan bẹ́ẹ̀ ni nìkan làfáàjì nìkan bẹ́ẹ̀ ni. tí ẹ bá ti gé kébù yẹn tán ta ló máa ń kó lọ. tá a bá ti gé wọ́n máa ń kó wá tá a máa gbà ní tí a máa ń kó níta máa kó wá síwájú ìta níbi ilé lọ́dọ̀ wa tá a ti máa ń bò wọ́n máa ń kó wá síwájú níbi a máa kó tí wọ́n bá ti gé tán ti kó fáwa ní ẹ̀yìn fẹ́ǹsì a máa kó wá síwájú ìta. àwọn Yusuf Owóyà Aliu Nọ́kù àti Frank pẹ̀lú Isa Ọdẹ́lẹ̀yẹ àwọn ló máa ń lọ gé àwa méjì èmi àti Ṣẹ́gun bẹ́ẹ̀ ni àwa máa gbà lọ́wọ́ a máa kó wá síta la máa bò àwa la máa bò bẹ́ẹ̀ ni láṣẹ máa àwọn àbòkí bẹ́ẹ̀ ni tá a bá ti bò tán lọ́sẹ̀ máa kó sápò lọ́ máa lọ tà bẹ́ẹ̀ ni sà mi ò ń tẹ̀lé wọn lọ mi ò ń tẹ̀lé wọn scale ẹ̀. bí aago mélòó ẹ máa ń ṣiṣẹ́ yẹn. a máa ń ìgbà míì 1 ìgbà míì ó máa ń tó bí abi lóru bẹ́ẹ̀ ni. ìwọ sọ pé truck driver ni ẹ. bẹ́ẹ̀ ni trailer driver ni mi ìgbà tí ó sì ṣẹ́ lọ́wọ́ mi mọ́ ni. truck driver ni ẹ ká ló bá wọ mọ́tò àwọn mọ́tò tó wà. kìnìún lọ ẹ jìnnà wálé lónìí léwé koro. ṣé àwọn làfáàjì ni àbí ti. no ara personal ara ta ni kò ń ṣe bẹ́ẹ̀ ni kò ń ṣe ti làbáyé ti sìmẹ́ǹtì ni bẹ́ẹ̀ ni. táìmù tí wọ́n lọ kékeré ẹ̀ ṣé wọ́n máa ń múná lọ ni ṣé náà máa wà wọ́n fi kí ni àbí kò ní sí náà. no wọ́n máa ń ní tí ó bá ti síná nínú ẹ̀ làwọn máa ń gé ni
bẹ́ẹ̀ ni. kí lorúkọ ẹlẹ́kọ̀ọ́ sí. Haruna Ṣólẹ́yẹ. àwọn àtìlẹyẹ kí ló ẹlẹ́kọ̀ọ́ bí èlò ni o máa ń gbà o sọ iye tó máa ń gbà pàtó fún mi èlò ló máa ń gbà. mo sọ pé máa ń gba 40 ìgbà míì máa ń gba 35. ọ̀gbẹ́ni tí ó jẹ́ kíní tó jẹ́ kó wọlé máa wọlé lídà wọn tó máa lọ gé kíní yẹn ọ̀gbẹ́ni sọ pé jáde 60,000 75,000 ló máa ń fóun wọ́n ti máa ń gba bí abẹ́ 30 àbí kíní àwọn olólọ́ ń tà ta ló máa lọ ń tà. àwọn èèyàn náà ló máa lọ ń tà. how many kilo lè máa ń rí nínú ẹ̀. bó bá ṣe mú kílò ni. sọ̀rọ̀ sókè. bó bá ṣe mú kílò ni. bó bá ṣe mú kílò how many kilos. èmi náà kì í máa ń tẹ̀lé wọn láwọn yẹn àwọn ọmọ àdúgbò ni àwọn náà máa lọ scale ẹ̀ fún wa. àwọn ọmọ àdúgbò ni àwọn náà máa lọ scale ẹ̀ wá iye tán bá. wọ́n ní lídà wọn náà wọ́n ló jọ̀gá wọn wọ́n ló mọ bí kíní ẹ̀ ṣe ibi tí àwọn kébù yẹn wà wọ́n ló mú wọn lọ síbẹ̀ wọ́n ló ṣiṣẹ́ bẹ̀ ta ló mú yín lọ ta ló mú yín torí sí ṣiṣẹ́ yẹn. dáhùn ta ló torí sí ṣiṣẹ́ yẹn láti tọ́sí náà tuntun ti ń ṣe. anybody will introduce wa síbẹ̀. anybody màtẹ́wọ́ kó bẹ̀rẹ̀ yín mélòó bẹ̀rẹ̀. gbogbo wa náà lájọ bẹ̀rẹ̀. gbogbo ilé jọ bẹ̀rẹ̀ bọ̀tọ̀ pé ní sọ pé bí abẹ́ 4 years tó bá ń bẹ̀rẹ̀ náà. gbogbo wa lájọ bẹ̀rẹ̀. gbogbo ilé jọ bẹ̀rẹ̀. ìkọ̀kan lájọ ń kàn ìkọ̀kan lájọ ń pàdé tájọ ń. fọ́sùn ọ̀tẹ̀ ọkọ̀ gé ìlú lẹ́ta. fọ́sùn ọ̀tà kọ́kọ́ gé 120,000 lọ́ba wa ta. 120,000 lọ́ba wa ta. 120. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n wọ́n ti mú yín rí pẹ̀lú ìkọ̀dẹ́sẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n ti mú yín rí. bẹ́ẹ̀ni. ẹ̀jọ̀ sẹ́wọ̀n rí. bẹ́ẹ̀ni sà. ẹ̀wọ̀n ọdún mélòó ló ṣe. ìlàrú náà mú mi lọ mí kó àti 2020 náà ti mú mi. 2020. bẹ́ẹ̀ni bíi January náà mú mi wọ́n fi mí lẹ̀ ní 21. 2001. bẹ́ẹ̀ni. ọmọ ẹ̀ 2020. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ẹ̀mí ló ti wá lọ sẹ́wọ̀n. ẹ̀ẹ̀kan náà mo lọ sẹ́wọ̀n. ẹ̀kọ́ náà ló ti sẹ́wọ̀n ẹ̀mí ló lọ sẹ́wọ̀n. èmi nìkan ni. ìwọ nìkan. bẹ́ẹ̀ni. àwọn tó kù kọ́. àwọn tó kù sá lọ. wọ́n sá lọ ẹ báyìí. kí ló pàṣẹ wá dé kí ló tún kọ̀ọ̀tún ṣe. mi ò mọ nǹkan tó dé kí ló tún kọ̀ọ̀tún ṣe. mi ò mọ nǹkan tó tì mí síbẹ̀. My name is Okashetu. 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 Yes. You're from which state? I'm from Zamfara State. Zamfara State. Zamfara. Yeah. Your age? 23 years. 23. Which work are you doing? I'm doing scrap business. Scrap business. Yes. Since how many years? I come Lagos when I graduated school 2015. I graduated. Who are you going? I attended my school in Government Science Secondary School with Zamfara State. I attended my school in Government Science Secondary School with Zamfara State. Higher institution, Christian University, Abeokuta. Yes. Which time did you finish the institution? Last year. Last year. Yes. You go for NYC? No. You don't go. Yes. I'm never graduate school. Right now, I'm in the school. Okay, you are still in the school now. Yes, sir. What happened to you to go to the station? Okay. Tell me what So what has happened to me that when I am in my shop, police officer came to my shop that investigates concerning cable issue, and when they come, they didn't know see anything to my hand. So they later carry me come. So when they carry me come their station, they investigate me that where the cable that I buy, which is me, I didn't know buy any cable, but they search my place, they didn't receive anything to my place. So that's the reason why I'm the station. But these people say here are the people that you are the one that selling the cable to. I'm not the one. Who is the one? Now, then they know the person that is buy. They know the person that is buy the cable for their hand, but I'm not the one. You are not the one. Yes, sir. But you are buying before. Yes, You are buying the cable before. I buy it before. I can't lie. Yes, How many? 2 times. 2 times. How many kilos? The first one 36.5. The last one is 19.5. How much do you pay them? The total amount that I paid in is 336,000. 300. 36,000. Second one, go. That is the total money. The first one is 219,000. The last one is 217,000. So the total money will be 336,000. Well, your name was? Eh? Your name was? Okay, Shatu. Last year. Last year? Yes. Okay, they are still
I'm a new person, yes. I'm coming last year to Olopa. Which time? Last year, ending of December, January. Is it the morning or the night or afternoon? No, morning time, something around 5 o'clock. 5 o'clock in the morning? Yes, sir. They call you, Abi? No, they came to my shop, then we come. To your shop? Of course. Are you in the shop at that time? No, I'm not in the shop. My voice is around. It's my voice. My voice. Your voice is around? Yes, sir. Because I used to come back school on June When they weekend. bring the cable for you early in the morning, 5 o'clock, you don't know that they're going to go and steal the cable? To be sincerely speaking, I don't know. I don't know even they are stolen property. Why? Don't tell me say you don't know that they steal the cable. The people that brought the cable from you early in the morning, are they doing the cable? Are they manufacturing the cable? No, they are not the one that manufactured the cable. Why do you tell me say you don't know that they steal the cable? Which among of them they bring the cable to you? Sir? You see a scrap? I myself, we are scrap that we are buying. You are buying scrap. You see the cable is a scrap? So anything is Is come. scrap? For our own eyes is scrap. Our own eyes is scrap. You are buying the scrap? Yeah, that is scrap we are buying. We are not buying something that is good. Scrap. The cable is scrap. It's How do scrap. you say scrap? Because anything that will look like that is scrap. Anything that is Like come. they bought this one to you now. Is it looking like scrap? Yes, sir. Eh? Yes, sir. From you, it's scrap like Yes, this. sir. Yes. Yes, sir. Okay. Are you brave about this? How much do you give for this to close the case? Okay, God bless you, sir. When the police arrest me, so my people comes. When my people come to beg the police that this boy is not among of the people that buy the cable, but the police officer they said they are going to collect 5 million naira. My people come to me, they ask me, see what police officer they said they are going to collect 5 million naira. I say for what? I didn't know comment anything. They said they are begged and they said last Friday I collect 2 million naira. Okay, you brought 2 million naira. They said last Friday I collect 2 million naira. My people come meet me that what I'm hiding because of my wife and she having small children and she's not even feeling okay. Your people say that to you, okay? My people tell me that They tell you. my people tell me that I'm going to pay 2 million naira to bail myself. I say I don't have the money. So they even call the police officer. They say they are going to collect 1.7 million Which naira. of the people come and meet you? He's one of our Hausa chairman that is living for Ifo. The one, yes, the one is the one to What come. is the name of the shaman? Abdullahi. Abdullahi. Yes. Abdullahi what? They are calling him Abdullahi Orobo. Okay. So one day he come to my place, I let her sell my land. The money that I'm going to pay school fees on this semester, because we have resumed school, I don't have any money to pay school fees. So I've sold my land, I've sold many things. I gathered money to come and give them. After I had How much? 1.7 million naira. So after I paid money, the police officer released me. They now later call me that say I should come and write a statement. I say, officer, there is no problem because since when I was good, I'm not even feeling fine. So that is the reason why. Your name? Hashimil. Huh? Hashimil. Ashimil. What? Yaya. Yaya. We are from which state? From Kabi State. Kebbi State. Which work are you doing? Which work are you doing? I'm just scrapping work. Scrabble work. Are you married? I'm married. You go to school, have you? I no go school. You no go school. How many children do you have? 3 children. 3 children. Where are your shop? My shop is Yanagbadu. Yanagbadu. Yanagbado. At where? Yanagbadu Johnson. At where? Which area? Yanagbado. Itori. In Tori. Since how many years have you selling the scrap? I start like 2 years. Huh? 2 years. 2 years now. Okay. Yeah. I hear that some people brought the stealing cable to you to come and buy it. Tell me what happened You said? about the cable that you buy from these people. Me na iron at the buy before. Iron. Yes, na here the buy is my work. These people, they carry copper inside kwako bag. Okay. Come sell for me. They don't carry inside kwako bag. Come sell for me. Now you buy them. Like how many times do you buy the cable from? Now only one test. Now only one. Yeah. How much did you buy it? Yeah. How many kilo? 57 kilo. 7 kilo. 7 kilo. How much?
57 kilo. 57 kilo. How much? I buy for their hand 600,000. 600,000. 600,000 you bought the cable from them. Yes. These people that they tell you that the cable that you are buying, they steal the cable. They never tell me because they busy some. They don't see some. If you say now something like this, me I know go buy them. If you know that it's something like this, I know go buy them. okay, they don't break like this, they just cut out. Then pieces and. Which time they bring the cable to you? Which year? Eh? Which year did you buy the cable from them? You know be here now. Last week I buy. Last week? 600,000. You bought the cable. Okay. Is it only one time you bought It's the only one time. It's only one time. Okay. Whose time they bring the cable? Whose time they bring the cable? Whose side? Time. The time they bring the cable. 12. 12 in the afternoon. They bring the cable to you. Whose time they bring the cable? After 12. After 12. They bring the cable to you in the afternoon. You bought the cable 600,000. How much do you sell? If you want to sell it, how much? Me, I don't know the price the time I buy them. I buy them because If you want to sell the cable, how much do you want to sell it? I think say if I sell I will gain something. But I go buy them price why I not supposed to buy. Huh? I go buy the price why I not supposed to buy them. Okay, buy on the price that you are supposed to buy. Buy How much do you sell it? How much do you sell it? I sell 600 seller. 600,000. Yes. You sell them again. Yes. For who? Eh? Who do you sell them to? I carry and go for Cotonou seller. Go Cotonou. Okay, if you want to sell that Cotonou, you go carry out. They are carry on. And you and your brother, right? No, now only me sabi. Now only me I buy this thing. Now only you buy This thing. okay, you buy your own separate to that, right? Yeah, how many people did you buy the cable from there? Now only that one me I buy. Now scrap with it. Now scrap work me I dey do. I just buy that one that day. You just buy that one. Okay. Your name once? Ashimio. Ashimio. Ashimi. How much the police say you should go and bring? No, police not talk me. Police not tell me anything. Your name once? My name is Okashetu. Huh? Okashetu. Okay. Okashetu. Okay. The cable that you bought from these people, where did you go and sell the cable? The cable that I buy, I sell it to Salisu and the Orobo. Where? Salisu is Yanagbado, Orobo is Ifo. How much did you sell it? I said the one that I said to Salisu is 117,000. The 119,000. The one that I sell it to Orobo is 219,000. Okay. This money that you bought is in your hand now. What is the money for? This is my money that I'm doing business and I want to post. Eh? This money, What is it meant for? What is it meant for? the money that police say I should go and bring to bail myself. He says you should go and bring. The money to bail myself. Do you think that the police will collect the bail money for you? I'm not thinking police they are collecting this money. That is why you bring that much. 1.7 million naira. 1.7 million. Bring money to police to go into bail yourself, Abi. Yes, sir. You brought the money to bail yourself. Yes, Bribe sir. the police. Because you know. Police say no. Police say no, they will not collect money from Police you. they know they collect bribe. Police will not collect bribe from you. Yes. You want to use the money to bribe the police so that they can leave you. Eh? That is what my people come. That is what my people tell me. Wait. You bring money to police so that they can release you. They release me. Eh? Yes. So that you think that the police will collect money from you. Yes, sir. Okay, your people bring money. My people bring money. Okay. Bring money to Yeah, the police. yes. So that They release me. collect money from bail. Of course. You don't know that the police they cannot collect money from Police, you. they And can't. how much is there? It's 1.7 million naira. 1.7 million naira. Yes, sir. ẹ ṣeun ẹ kú fẹ́ tẹ́ ẹ bá wa wò ó débí ọlọ́run ò ní ṣẹrù tèmi tí yín lẹ́rù olè lágbára ẹlẹ́dàá ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu àwọn tọ́rọ̀ ọkàn yìí àtẹni ń gé wáyà àtẹni ń ta wáyà àtẹni takútọ́nu àtẹni tà á sífọ̀ àtọ́n tó jẹ́ pé òṣìṣẹ́ ilé iṣẹ́ Lafarge gangan ni wọ́n
ẹ ti gbọ́ ọ̀rọ̀ náà lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe fi ìfọ̀rọ̀wọ́rọ̀ ṣe fún wọn léyìí tó ń túmọ̀ sí wípé wọ́n ní ọ̀dọ́kùnrin gbé owó wá láti lè fi gba ara rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ọ̀dọ́kùnrin sọ wípé àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ òun ló ní iléeṣẹ́ ọlọ́pàá nílò owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo bẹ̀ lọ́ọ̀ nínú àánú ẹ̀ka mọ́kòsókò wá nǹkan jẹ gbogbo ẹ̀yin tí ó bá rí pé irúfẹ́ ìwà báyìí wà lọ́wọ́ yín ìbádàkẹ́ tètè jáwọ́ kó tó di wípé aṣọ ò ní ba ọmọ yẹn mọ́ láṣẹ Èdùmàrè àbúrò ní tí ọ̀kan tẹ̀mí ti yín o. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé ẹ subscribe sí ìkànnì ẹ hàn notification button ẹ ṣé.